Africa Content TV. Ìwọ́n ti bọ́ lọ́wọ́ kí wọ́n máa fi làbú ọ ilẹ̀ ti fi ti ẹ ọdún ayà fún gbé wọn jáde. Olówó ẹ̀kọ́ rẹ̀, olówó bàbà, olówó ikú ara, ó ti ẹ̀sí lọ́dọ̀ ẹ̀dá ọ̀dà bí ara ẹ̀dẹ́ múlé ilé ìdájọ́ mi. Tó bá rí yára ní àǹkí wọ́n yí yóò mi níta rò. Ìlànà wọn ní lọ́nà àkọ́bí òwò
Pàtàkì sálọ́jọ́ ìpè tí wọ́n lára pa ìkànnì àyàfi lọ́jọ́ bá a ṣe gbọ́. Ọlọ́gbẹ́jọ́ ògùn pàtàkì sálọ́jọ́ bí gẹ́gẹ́ bá ṣe gbọ́. Ọmọ ya wà nàbí ìlànà táà.
ṣé ọjọ́ tó a bí mi jí wá. Akẹ́kọ̀ọ́ kíyà, ìyá lànà àkọ́kọ́ bí. Ó jẹ́ pé ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ wa máa ṣe, àwọn méjèèjì mọ̀. Ó ṣe pé wọ́n ti mọ̀ pé oyún máa dúró. Àṣì Ọlọ́run ló bẹ̀rẹ̀. Lọ́jọ́ kóyún náà dúró lọ́jọ́ ẹ̀ máa ṣe. Wọ́n lè gbà ìyá pé bàbá pé bá lómi alábí ọ̀sẹ̀ ò ti dúró. Kí ni ká ṣe sí ara ẹ̀ dàgbà sí?